Oro Dojue o, Ewagbo bí Arakunrin yìí bó ṣe challenge King Saheed Osupa láti sojú àbẹ́ǹkù kan dárúkọ ẹni tó ń bá wí lágbolé Fuji. Ó ní gbogbo bí wọ́n ṣe ń pẹ́ ọ̀rọ̀ sọ tí wọ́n ń sọ bí ẹnà tán sọ bí ẹ̀dá, ó lójó máa dàrú, ojú máa confuse ọ̀pọ̀lọpọ̀ nípa pé wọ́n mẹ́ni tí King Saheed Osupa ń sọ bọ́ǹbù ọ̀rọ̀ wọn lù gangan ní pàtó lágbolé Fuji. Ó ní kán jáde kí wọ́n wá sọ orúkọ ẹni tán bá wí gangan kí gbogbo ẹ̀ kó bá a lè dùn kí gbọ́ngbọ́n lè kàn sí ó lágbára o. Kódà ó tún wá ń jó yé wọn wípé sàábé ni gbogbo wọn lábẹ́ olóògbé Síkírù Àyìndé Barrister. Ó ní lágbolé Fuji o, látòrí àwọn tó dàgbà jù dórí àwọn tó kéré jù, ó ní gbogbo wọn pátápátá sàábé ni wọ́n, nítorí gbogbo wọn náà ni wọ́n gbà wípé olóògbé Síkírù Àyìndé Barrister ó ní originator Fuji. Fún ìdí èyí, gbogbo àwọn tó jáde lábẹ́ Síkírù Àyìndé Barrister tó fi mọ́ olófìmọ̀ ọba orin King Saheed Osupa ó la abẹ́ Barrister báyìí òní àwọn náà ti jáde wípé sódì ẹ̀fọ́ o sàábé òun náà ni King Saheed Osupa náà jẹ́ lágbolé Fuji. Ọ̀rọ̀ ìdójú ẹ̀ kódà okò ọ̀rọ̀ gan ó tún ta bá ọba àrọ̀ àti Alhaji Wasiu Alabi Pasuma. Kí ni tó sọ nípa wọn? Ẹ jẹ́ ká jìjọ wo fọ́nrán yìí kẹ̀dẹ̀ máa bá mi fò opinion tí yín sí comment. You are welcome to Crossblog XTV. Remember to subscribe, like, share and follow us. Bá mi Saheed Osupa, mo rí pé ẹ ń fi ẹ̀nà sọ̀rọ̀ láti bí ẹnu ọjọ́ mẹ́ta yìí, ẹ ń fẹ́ nà sọ̀rọ̀, so ó ń dá confusion sílẹ̀, kò yé àwọn èèyàn. Torí èmi bí mo ṣe wà yín sìn yìí, kò yé mi náà, kò yé mi. Ẹ ń sọ̀rọ̀ nípa sàábé, ẹ ń sọ̀rọ̀ nípa ànábì. Mo mọ̀ pé ó lẹ́nìkan tẹ́ ẹ fẹ́ ta sí nínú Fuji. Aláàjì ta lẹni yẹn? Ta lẹni yẹn? Torí ṣe rí àwọn èèyàn kan ń gbé picture gbá, wọ́n ń gbé picture àwọ̀, wọ́n ń gbé picture ọba yẹn. Ọkùnrin ni yín, and I know you are intelligent. Ọlọ́run fún yín nímọ̀, ẹ tún wá ìmọ̀ sí. Mo ti ń tẹ̀lé yín tipẹ́ o. Mo tẹ̀lé yín dégbà tẹ́ lọ ṣe political gan ní University of Ibadan. Ẹ wò mí, I'm a very small boy, so ẹ̀yin àgbàlagbà ilé má dá ọmọ kékeré mọ̀, àwa mọ̀ yín. Ta lẹ ń bá wí? Akórèdé ọkùnrin ogun. Ta lẹ nìyẹn? Ṣé I don't want to mention him. Ta lẹ ń bá wí? Ẹ jáde tán, ẹ jẹ́ ká mọ̀, so that ẹniyẹn náà mọ̀ pé òun ni ẹ ń bá wí o. Lórí yẹn nìyẹn. Yẹn ẹ sọ̀rọ̀ nípa sàábé àtànábì. My own opinion. My own opinion. Èmi ni o. Gbogbo èèyàn tó bá ń kọ Fuji pátápátá, gbogbo ẹni tó bá ń kọ Fuji pátápátá ni sàábé o. Látorí bàbá wa General Kollington Ayinla tó fi dórí ẹni tó fẹ́ gbégbá Fuji lọ́la, tó bá ti jẹ́ pé bàbá wa late Síkírù Àyìndé Barrister, àwọn ni creator of Fuji, so àwọn ni ànábì Fuji. Gbogbo èèyàn tó ń ṣoríire tó ń dá fún lábẹ́ wọn sàábé ni. Ànábì tọ́lọ́run rán sí ilẹ̀ Lárúbáwá ó lànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ànábì tọ́lọ́run rán sí Jerusalem òun ni Jésù Kristi. Ànábì tọ́lọ́run rán sí ilẹ̀ Káàró ti kóòtù òjíire òun ni Ọ̀rúnmìlà bá gbọ́mìrègún. Gbogbo àwọn tó jáde lẹ́yìn ẹ̀ sàábé ni. So ẹ kọ́kọ́ dì yẹn mú ná. Ẹ kọ́kọ́ dì yẹn mú. Gbogbo olórin Fuji pátápátá sàábé ni. Tá bá fẹ́ sọ̀rọ̀ nípa àwọn tí lára àwọn sàábé, lára àwọn áńgẹ́lì tí àwọn òjíṣẹ́ tí Ọlọ́run rán tẹ̀lé àwọn ànábì. Tá bá fẹ́ sọ̀rọ̀ nípa àwọn èèyàn tó ní èèyàn lẹ́yìn jù, tó ní èrò lẹ́yìn jù, táwọn èèyàn tó ń tẹ̀lé tán ṣoríire, tó jẹ́ pé tán bá kàn wúkọ́ báyìí, tán kàn sọ pé èmi àtẹni báyìí lájọ wa, wọ́n ń wà òkè. Wasiu Ayinde ni o, K1 the ultimate. K1 the ultimate. Ṣé rí kó mọ̀ mọ́ orin kọ rárá, kó kàn mọ pattern Wasiu Ayinde yẹn, bọ́n ṣe máa ń kọrin yẹn, go and check it and go and check my facts. Gbogbo àwọn tó ń kọ pattern Wasiu pátápátá, they are millionaires, billionaires. Go and check my facts. So Wasiu Ayinde yẹn nínú sàábé, àgbà sàábé ni, torí àwọn tó ń tẹ̀lé confirm ni àpàtì wèrè. Ẹ lọ yẹ̀ wò wá. Gbogbo ẹni tó bá ń kọ pattern Wasiu, in fact ẹni tó ń kọ orin gan tó bá ti mọ pattern Wasiu kọ, wọ́n máa gbé fún ẹ. So ẹ jẹ́ ká kọ́kọ́ fi Wasiu Ayinde síbẹ̀ yẹn. Sàábé tí màá mú ní number 2 sàábé,
ó máa wà láàrin bá mi Wàsíù Alábí Pasuma àti King Dr. Saheed Osupa. Irọ́ Pasuma lọ fà o. Paso lọ fà because Alhaji Wàsíù Alábí Pasuma ní èrò, wọ́n ní èèyàn lẹ́yìn. Alhaji penetrate to any different type of music. Tẹ́ bá dénú jùjú, ẹ bá Paso. Tẹ́ bá dé inú Fuji yìí, ẹ bá Paso. Tẹ́ bá dénú hip hop, ẹ bá Paso. So Pasuma Sabe number 2. My own opinion tèmi ni o. Ìwọ tó bá dé wá bú mi, Ọlọ́run máa bú ẹ. See, let's just learn. Ẹlòmíì ò lè dá ronú bọ̀ torí ẹ̀ lọ́lọ́run ṣe dá wa yìí sílẹ̀ pé ká bá yín ronú ká sọ fún yín. So àgbà Sabe 1 K1, Sabe 2 Pasuma, Sabe 3 Kábíyèsí King Dr. Saheed Osupa. Ilé Fuji yẹn ẹ dì mú tán, ẹ di ilé Fuji yẹn mú tán because tá bá ń sọ̀rọ̀ nípa orin, ẹ̀yin méjèèjì tí mo máa fi ń pawó tí n bá dé show, Pasuma àti Osupa, ẹ̀yin méjì mo máa fi ń pawó. Tí n bá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín báyìí, owó ti dé nìyẹn. So ẹ má nípa Sabe yẹn, oníkálukú ló wá. Ẹ wo Màláíkà, Súlé Àlàó Màláíkà, mo gbá research máa yẹn, ibi tó wó wà nínú music ni Màláíkà ti ń jẹun. That is ó wà ń bẹ̀. Tí gbogbo yín ò bá mọ̀, the only place you can make money in Fuji, in juju music is ó wà ń bẹ̀. Ẹ mọ̀ ó wà ń bẹ̀. Pàtí ọlọ́láyé ló ní tèmi gẹ́gẹ́, which ọba ó wà ń bẹ̀ ní Aláyélúwà. So me, I'm just saying my own opinion, which I have my right to say my own opinion. That's just the truth. Baba wa Obesere, I greet you, sir. Baba Àgbàlagbà kò ní bàjẹ́. Tuale, I love Abbas Akande Obesere very well. I love his humbleness. I love his humility. Now, time means in oníkálukú máa wá jáde láti wá máa mọ level Sabe tó wà. So ìwọ tó gbára ẹnìkan jáde, Sabe ẹ̀ ní ẹ́. So gbogbo ní Fuji generally, mi ní parọ́, Sabe barrister nìyẹn o. Sabe barrister nìyẹn. So kò Anobi kan pé àṣà Anobi máa ń pé méjì, iṣẹ́ ẹ̀ ń wá ni. So bá mi ẹ kọ́kọ́ mú yẹn. So ẹ̀yin tẹ́ bá fẹ́ bá fà á, ẹ jẹ́ ká mọ̀. A máa lè mọ̀ bí a ṣe máa mú kíní wà more interesting. A máa lè mọ̀ bá yọ ṣẹ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe bẹ́ẹ̀ ń ṣe báyẹn. Èmi o mo Ọlọ́run ẹ wo, mi ò like àbòsí. I don't like àbòsí. Then Alhaji Wàsíù Alábí Pasuma, I wish you happy birthday in advance. Ọ̀gá ńlá Fuji, bàbá àgbàlagbà, Alhaji ọmọ Alhaja, mo fọ́ fún yín gan. Sir, $100 tẹ́ fún ọba arọ ẹ̀. Tí má ti rí yín, má gbà tèmi náà lọ́wọ́ yín o. Má gbà lọ́wọ́ yín o. Torí mi mọ̀ tún mọ̀ tẹ́ fún $100. Ṣé torí pé ó wá sọ̀ online ń gbé mi ṣépè. Burúkú ni ẹ̀. No now, that will not make it interesting. Ó máa jẹ́ kó máa go local. Let's empower an intelligent people to showcase Fuji music. Ẹ jẹ́ ká mú kúrò lọ́dọ̀ àwọn ras. That guy is too ras. Ẹ wo bóyá ń ṣe, mo rí tó ń bọ́ sí fídíò a máa ṣe bíi talk. We don't want it. Fuji music rí pọ́pọ́n ti sún. So ẹ jẹ́ ká sun ọpọ́n ẹ̀ síwájú. Alhaji Taye Currency, kí ló dé? Why? You're just going from one interview to another. Kí ló ṣẹlẹ̀? Lẹ́nu ọ̀sẹ̀ tá lọ yìí, Taye Currency ti lọ sí interview á tó 1 2 3 4 5 6 7 8 2 3 4. Kí ló ṣẹlẹ̀? So no problem. My name is Ibukun Oluwailesami MC Bokujaka. I'm just trying to make it real. Ìwọ tó bá dẹ̀ bí ẹnu, that station lọ report. Ìwọ dẹ̀ wá wò pé o lè report to send the message tó dùn mí sí mi. Don't worry, me I can go a long way to get a justice for myself. So let's just be real. Let's make it fun. Let's market it. What is happening is you can make use of it to market Fuji industry. Yes. Gbogbo àwọn tó kú tó ti kú nínú Fuji náà, sincerely irú kíní yóò máa jí wọn dìde padà. Ẹ wo gbogbo àwọn tó jáde ìgbà tọ́rọ̀ Pasuma àti Taye Currency ń ṣẹlẹ̀. Ẹ wo àwọn tó jáde. So bá mi Òṣùpá tẹ́yìn náà bá jáde ńsìn tá mẹ́ntẹ́ ń bá wí, a lot of people will still come out. We showcase them.
we showcase them. ó lágbára o eléyìí ganan pè ní Fuji House of Commotion commotion gidi òun ni arákùnrin ló mọ̀ ń gbìyànjú láti dálẹ̀ báyìí àbí kílẹ̀ yín lérò ẹ máa sọ opinion ti yín sí comment o ṣẹ́yìn náà lérò wípé ó yẹ kí King Saheed Osupa kan jáde láti wá dárúkọ ẹni tán bá wí gangan lágboolé Fuji ẹ máa sọ èrò ti yín ìhà tó kọ sí yín ojú tẹ̀ fi wò ẹ máa sọ sí comment fún àǹfààní ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣèpolówó ọjà yín tàbí kàn sí wa lórí ìkànnì ẹ máa kàn sí wa through WhatsApp number wa ẹ jẹ́ ká lọ gbọ́ ìpolówó ọjà yìí ká tó máa lọ and please don't forget to subscribe, like, share and follow us. Thanks for watching. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 475427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu